ìjà ó tún ti ń bọ̀ láàrin gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà ọ̀rọ̀ abónú lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ tí ó tún jẹ́ ọlọ́wọ́ ọ̀tún fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. ìjà tó ti ń bọ̀ láàrin wọn àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC o pàápàá ti ìpínlẹ̀ Èkó àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún rẹ̀ lórí ìgbésẹ̀ tí Arẹ́gbẹ́ṣọlá tó fẹ́ gbé ní ìjọba ìbílẹ̀ tó tóbi jù lẹ́kọ̀ọ́ tó jẹ́ ibùjókòó ẹ̀ ibi tó ti lẹ́nu jù ń di òṣèlú lẹ́kọ̀ọ́ ìyẹn ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó sì jẹ́ pé níṣe ni Arẹ́gbẹ́ṣọlá ló ti ń fẹ̀sùn kan APC àti ààrẹ Bọ́lá Ahmed tí ara ń ta wọ́n ẹ̀rù sì ń bà wọ́n inú jẹ́ kan ló gbé ìgbésẹ̀ tí wọ́n gbé lórí òun ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ náà. ẹ̀rọ ti pé bẹ́ẹ̀ bá ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ìní agbéròyìn jáde wípé kan fẹ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn bí Arẹ́gbẹ́ṣọlá bó ṣe fẹ́ wá ṣe ìwé ńlá ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ àjẹkùdì mọ̀ fún yín pé Arẹ́gbẹ́ṣọlá ó fẹ́ wá fi ìdí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyún ẹgbẹ́ òṣèlú tí àwọn olóṣèlú alátakò tí wọ́n kó ara jọ sí láti fi gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 èyí táwọn olóṣèlú bíi Alhaji Atiku Abubakar Arẹ́gbẹ́ṣọlá fún rẹ̀ Peter Obi Rotimi Amechi Malam Nasiru El-Rufai David Mark àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán kóra wọn jọ pọ̀ sí ẹgbẹ́ náà. ìní Arẹ́gbẹ́ṣọlá ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ fìdí ẹ̀ múlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó jẹ́ ìjọba ìbílẹ̀ tó sì jẹ́ pé níwọ̀n àgbà tí wọ́n mọ̀ pé Arẹ́gbẹ́ṣọlá ó lẹ́nu l'Àlímọ̀ṣọ́ ibẹ̀ làwọn ọmọlẹ́yìn ẹ̀ pọ̀ sí jù lẹ́kọ̀ọ́ níṣe ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí kò jẹ́ kí ọkà àwọn ẹgbẹ́ òṣèlú APC balẹ̀ tí wọ́n sì gbé ìgbésẹ̀ wípé bí Arẹ́gbẹ́ṣọlá bá fi wá sí Àlímọ̀ṣọ́ ó ṣeéṣe kí ọ̀rọ̀ náà kí ó di wàhálà kó sì di apọn pàápàá bó ṣe jẹ́ pé olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 èèyàn Gbádébọ̀ Chinedu Rose-Vivour tí wọ́n lòun náà ń bọ̀ wá síbi ìwọ́de náà láti wá jẹ́wọ́ pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. ṣá o pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ọjọ́ àbámẹ́ta ti ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n fi ọjọ́ ìwọ́de náà sí níṣe ni àwọn ọlọ́pàá ni wọ́n máa ya bo pápá ìṣeré Lions Field tán fẹ́ lò ní Àlímọ̀ṣọ́ fún ìwọ́de náà tí wọ́n lọ ti ibẹ̀ pa tí wọ́n jẹ́ kí ẹnikẹ́ni wọbẹ̀. ọ̀rọ̀ yìí ló sì di wàhálà tá a gbọ́ pé ńgbà tá a fi tó Arẹ́gbẹ́ṣọlá létí ó mà bí nínú gidigidi. kódà wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá ó sọ fáwọn elétò tí wọ́n ṣàkóso ètò ìwọ́de náà láti lọ gbé ìgbésẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé kí ni ìdí tán fi ti ibi táwọn ti fẹ́ ṣe ìwọ́de pa nítorí pé àwọn ò fa wàhálà àwọn sì ti kọ lẹ́tà sí wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní agbára ti wá àṣẹ sì ti wá látòkè pé wọn ò gbọdọ̀ jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá kó ṣe ìwọ́de náà nítorí pé òbítíbitì ọ̀rọ̀ náà ló fẹ́ kó wà Àlímọ̀ṣọ́ èyí tí yóò jẹ́ kó di mímọ̀ fún àwọn Tinubu àtàwọn APC pé Arẹ́gbẹ́ṣọlá ó sì ní àwọn èrò ẹ̀ ní Àlímọ̀ṣọ́ ṣùgbọ́n tọ́rọ̀ ẹ̀ ti ń di wàhálà báyìí o tó sì tó ti ń jẹ́ kí ọ̀tá àárín ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá kó tó túbọ̀